ọmọlúwàbí lórúkọ májẹ̀mú tó yẹ ká máa jẹ́. Mo ti ràròjinlẹ̀ lórí orúkọ Yorùbá tí gbogbo wa gbé lérí. Etí ni ẹ fi balẹ̀ dẹ́dẹ́ kálàyé ọ̀rọ̀ òun ó lè yé wa yékéyéké. Mo ti ṣèwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tó mọ́ yẹn lórí. Ọ̀yá ẹ wá gbọ́n tí mo bá bọ̀ lórí ìtọpinpin orúkọ wa. Gbogbo ọmọ Odùduwà nílé lóko lẹ́yìn odi ni mo fẹ́ kọ lẹ́tà orin ewì ránṣẹ́ sí. Ọ̀yá ẹ jẹ́ ká tún tó wà níbẹ̀rẹ̀ ìtàn wa. Igi lango orin ni mo gbé dé ẹ wá gbọ́ titun. Ìjìnlẹ̀ ewì tí mo gbé yọ sínú ẹ̀mí tó tún farahàn nínú ìtàn. Mo rìnrìn àjò ẹ̀mí mo gbé tan Yorùbá lọ síwájú Olúwa. Àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó síyọ lórí ìtàn Yorùbá lọ́dálé. Àwọn àléébù ọ̀rọ̀ kan ti wà lọ́jọ́ tó ti pẹ́ t'Olúwa fẹ́ ká mú kúrò nínú ìtàn wa. Àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ tó súyọ tẹ́lẹ̀yàmẹ̀yà ẹ̀sìn kọ́. Bẹ́ẹ̀ ni kì í ṣe tòṣèlú rárá ká jẹ́ kó yé wa bẹ́ẹ̀ la ò fi sáátá ẹnikẹ́ni. Àmọ́ bàbá wa di pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tó ta bá kó wá. Kíkó wá tọ́jú ilé ẹ̀ ló tọ́, kíkó wá ó sì padà di tuntun níwájú Olúwa. Àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ rèé ó lè múni lákọ̀ òtútù. Ìbéèrè kan ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká bira wa lórí ọ̀rọ̀ Yorùbá. Kí ni wọ́n ń pè ní Yorùbá? Kí ni ìtumọ̀ Yorùbá? Níbo ló ti jẹyọ nínú èdè wa? Níbo la ti wá? Níbo là ń rè? Wọ́n nílé làáwò ká tó sọmọ lórúkọ. Kí ló ń tó ṣẹlẹ̀ ká tó sọ wá ní Yorùbá? Ìbéèrè yìí ni mo béèrè káàkiri lọ́wọ́ ọmọdé lọ́wọ́ omidan. Kálukú ní mírí tí minú tí wọn ò rí nǹkan pàtó wí níbi tórúkọ Yorùbá ti kalẹ̀ nínú ìtàn. Bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ ọmọ Ìbàdàn wípé kí ni wọ́n ń pè ní Ìbàdàn, yóò ṣàlàyé ní kíkún pé Ẹ̀bá Ọ̀dàn ni bàbá wọn gbé sinmi. Ẹ̀bá Ọ̀dàn ló dẹ̀ bàdàn níjọ́sí kó tó wá dìlú Ìbàdàn. Ilẹ̀ ní Ọ̀yọ́ ni wọ́n mú tẹ̀lú Ọ̀yọ́ dó. Ilẹ̀ tí ń fẹ̀ lẹ́yìn ìkún omi tó lọ. Ìní jẹ́ Ifẹ̀ Òye lágbo nílé bàbá wa Olúbùṣe Ọ̀ọ̀ni. Abẹ́òkúta ó ti ṣàlàyé ìtàn tó tẹ̀lú Ẹ̀gbádó. Abẹ́òkúta ni wọ́n sá sí lọ́jọ́ tójú ogun gbóná janjan. Òkúta ńlọlúwa mi fi ṣàbòbò wọn tó fi dá wọn lọ̀tẹ̀lẹ́kùn àgbéré tó fi dá wọn lẹ́kùn àfojúdi. Ìní jẹ́ Olúmọ níbi tí Olúwa ti fi mọ fún àwọn ọ̀tá. Ìtàn àwọn Ẹ̀gbá ni mo kà débẹ̀. Ǹjẹ́ kí làwọn ènìyàn ṣe fẹ́ ní ìtẹ̀síwájú bí wọn ò bá ní ìdánilójú kan pàtó lórí ọ̀rọ̀ ara wọn? Ẹwọ́dẹ tó sajá rẹ̀ ládú. Ẹ̀yin ọmọ wípé orúkọ tó sajá ni ọmọ fi darí àyàn máa já lọ́jọ́kọ́jọ́. Èyí ló mú mi rántí òwe wa kan tó sọ wípé ibi tó bá wẹ́ fùfù lẹ̀lẹ̀ ní darí ìgbẹ́ sí, ibi tó bá wo lówó ẹni ní darí ẹni lọ. Ìgbà tá a bá fẹ́ pajá ńlá sajá lórúkọ búburú. Kọ́kọ́rọ́ lórúkọ tá a bá sọ ni. Ẹni tó bá sọ ni lórúkọ ó lè darí ẹni síbikíbi tó bá fẹ́. Bẹ́ẹ̀ bá gbọ́ bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀. Pàtàkì tí ń bẹ nínú orúkọ ló mú mi ṣètọpinpin lórí ọ̀rọ̀ olùkọ́ Yorùbá. Ọlọ́run ọ̀run gan tó dá wa, wọ́n mọ̀ wípé àṣẹ kan ń bẹ nínú orúkọ tá a bá sọ ni. Wọ́n ní Ábúráhámù má jẹ́ Ábúráhámù mọ́, Ábúráhámù ni kó o máa jẹ́. Ó ní ntólúwárí tó fi ní kí Jákọ́bù ó yí kọ padà sí Ísírẹ́lì lásìkò òun. Orúkọ tá a sọ ní ọlásopọ̀ pàtàkì pẹ̀lú àyànmọ́ ẹni. Ẹ̀wẹ̀ ni wọ́n làpẹta fún tí wọ́n dárúkọ rẹ̀ tó dáhùn sẹ́sẹ́ ògbèjì. Orúkọ Yorùbá ìní mo ronú rẹ̀ títí kò yé mi. Bàbá mórílẹ̀ ọ̀dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n. Wọ́n nínú èdè àwọn Haúsá ló ti jẹyọ. Èyí tí wọ́n ń pè ní Yáríbá. Àwọn ajagun ẹ̀sìn kan ló ṣì àwọn òyìnbó lọ́nà níjọ́sí tí wọ́n fi ń pè wá ní Yáríbá. Ǹjẹ́ kí ni ìtumọ̀ Yáríbá? Wọ́n lápèjá ẹ̀ ní jẹ́ Yáríbá ń sá. Yímúrín ni wọ́n ń pa àwọn Ìgbò. Ìgbò yarí kanlẹ̀ wọ́n láwọn ọ̀jẹ́ yímírín. Àwọn tífí ni wọ́n sọ ní Mùǹchí. Àwọn takú dandan wọ́n láwọn ọ̀fẹ́ bọ́ sínú ìdè orúkọ. Wọ́n gbalé ẹjọ́ lọ. Wọ́n kan orúkọ àjèjì mọ́lẹ̀ bámúbámú. Ó ti wà nínú ìtàn. Apótó ni wọ́n ṣàwọn àdómọ̀. Àwọn kàjé kì í ṣe kàjé gangan ni wọ́n ń jẹ́. Bàjú la mọ̀ wọ́n sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní jọ́síjọ́sí. Àwọn kágóró wọn kì í ṣe kágóró. Agrok la mọ̀ wọ́n sí. Àwọn jàbà kì í ṣe jàbà. Áàmù la mọ̀ wọ́n sí. Àwọn kátàp étíàfù ni wọ́n ń jẹ́. Bẹ́ẹ̀ bá gbọ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀. Ọ̀pọ̀ tó tọ́lọ́gbọ́n nínú wọn. Wọ́n yarí rẹpẹtẹ fórúkọ àdánwò tí wọ́n gbélé wọn lórí. Ọmọ aládé nìkan ló tẹrí gborúkọ. Orúkọ Yorùbá tí wọ́n sọ wá àdánwò gidi ló jẹ́ fún wa. Nínú ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tá a ṣe, ọmọ àlè ní jẹ́ Yáríbá ń sá. Àǹbá ń sá worthless person ni wọ́n ń pè báwọn èèyàn tí ò wúlò. Kò tẹ́ wa lọ́rùn. Atúmọ̀rílẹ̀ inú dictionary Yorùbá. Èyí tá a kọ́kọ́ kọ láti ìpilẹ̀ṣẹ̀ níjọ́hun àná. Láti ọwọ́ Bishop Ajayi Crowther tí a ṣe àkójọpọ̀ rẹ̀ láti ọwọ́ Kanu C. Wakeman. Òun fìtumọ̀ Yorùbá hàn gédégbé. A deceitful person lòun pè túmọ̀ Yorùbá tó túmọ̀ sí wípé onítànjẹ ènìyàn ni.
béèrè lórí rédíò níjọ́sí pé kí ni ìtumọ̀ Yorùbá. Alàgbà kan tí ń jẹ́ Táíwò Àyànfolú àwọn kọ̀wé ránṣẹ́ pé ìtumọ̀ Yorùbá ni alárékérekè ènìyàn. Wọ́n ní York Museum ní England làwọn ti bá ọ̀rọ̀ yìí pàdé. Àwọn òyìnbó ti fi sí museum wọn wípé alárékérekè ènìyàn ní Yorùbá. Kí ló tún kù tẹ́ ẹ tún fẹ́ mọ̀ nínú ìtàn? Ọ̀rọ̀ ọ̀hún tojú sú mi. Abámórílé ọ̀dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n bíi Prọfẹsọ Adé Àjàyí, ògbóǹtarìgì onímọ̀ ìjìnlẹ̀ nínú ìtàn làwọn jẹ́. Ojúlówó akọ̀tàn nílẹ̀ wa ni bàbá tí mo ń sọ. Àwọn fi yé wa wípé àwọn Ọ̀yọ́ Empire ló tẹ́wọ́ gborúkọ Yorùbá wọlé nígbà táwọn olóyìnbó aláwọ̀ funfun tí wọ́n fẹ́ máa dọ́gbọ́n ṣàkóso wa ní jọ́síjọ́sí. Wọ́n fi lo àwọn ẹ̀gbá ògbà wọ́n yarí rẹpẹtẹ. Ni ló fi jẹ́ wípé ìwé ìròyìn tá a kọ́kọ́ kọ lédè tiwantiwa, ìwé ìròyìn Ẹ̀gbá àti Yorùbá ní ń jẹ́. Ìjẹ̀bú kọ̀ jálẹ̀ wọ́n fà á ké kọ́rí. Ìjẹ̀ṣà takú dandan fáwọn òní bá wọn jẹ́ Yorùbá. Àmọ́ lágbára tipátipá dandan àwọn òyìnbó rarúkọ mọ́ wọn lórí ipá pin. Ní 18th century ń làwọn ajagun ẹ̀sìn Haúsá Fúlàní lásìkò rògbòdìyàn máa ń pe àwọn Ọ̀yọ́ ọjọ́ òun ní Yáríbá tá a yí padà sí Yorùbá. Ká jẹ́ kó yé wa ọmọ àlè ní jẹ́ báwọn, ẹ jẹ́ ká yí kọ Yorùbá padà nínú ìtàn. Ọmọlúwàbí lórúkọ rere tó ní májẹ̀mú ìbùkún nínú. A ti fẹ̀mí wádìí ẹ̀ ó yanrantí. Àbí ta ni ò fẹ́ jọmọlúwàbí òdodo nínú wa kó wá sọ. Gbogbo àwọn àgbààgbà tó gbọ́ ìnínú wọn yọ sí i tí wọ́n sì ń fàdúrà ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kí gbogbo wa fohùn ṣọ̀kan ká fọwọ́sowọ́pọ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí òdodo ká jọjọ túnlẹ̀ yìí tò. Ìgbà tí mo dé ọ̀dọ̀ Pásítọ̀ Ládì Thompson, àwọn fi yé wa wípé gbogbo ẹni ẹ̀mí ló mọ̀ wípé àyànmọ́ ẹni ó ní àsopọ̀ pẹ̀lú orúkọ ẹni. Wọ́n ní yíyí orúkọ ẹni padà ní yíyí àyànmọ́ ẹni. Agbára ìṣerere Yorùbá yíyí orúkọ padà sí ọmọlúwàbí ni, bẹ́ẹ̀ bá gbọ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀. Ọmọlúwàbí lórúkọ ọ̀ràn wa. Ìgbàgbọ́ ọmọ Odùduwà nínú Olódùmarè ló gbópọn. Àwa la làṣà, àwa la lèdè tá a fi ń kó Olódùmarè dé góńgó. Ìtàn kan tún fi yé wa wípé ọ̀run ni Odùduwà ti sọ̀kalẹ̀ pé orí òkè ọ̀rà ló dé sí pẹ̀lú àwọn ẹmẹ̀wà mẹ́rìndínlógún láti wá ṣàkóso ayé. Àwọn olùkọ́ta tún fi yé wa wípé Ifẹ̀ gan ni ìṣẹ̀dá gbogbo ènìyàn ti bẹ̀rẹ̀. Bó jáláwọ̀ dúdú bó jáláwọ̀ funfun, wọ́n nílé ọmọ akábá owó rẹ̀ mọ́ lórí run. Àkùkọ abàmì kan tá a ní kó wá tàn pẹ̀ sáyé sórí ìkún omi tó gbayé kan. Bí tí ń tàn pẹ̀ nílẹ̀ ń fẹ̀ sí, ilẹ̀ ń fẹ̀ lápèpèpè kó tó di Ilé Ifẹ̀ nígbẹ̀yìn. Onírúurú ìtàn láti kọ́ lórí ọ̀rọ̀ ọmọ Odùduwà. Ọ̀kan ni ti ọba Aláyélúwà tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kórí adé. Ọmọ nọba Nẹ̀dó wúkú ọ̀pọ̀lọ̀ǹpọ̀lọ̀ Erédùà ọba Benin. Ìtàn tí wọ́n ti ń fàríyànjiyàn lọ́jọ́ tó ti pẹ́. Ìdí ni wípé gbogbo ìtàn tí wọ́n lórí ọ̀rẹ́kù ló dálé. Ọ̀rẹ́kù tó ní kí wọ́n fi ọmọ ọba Benin jọ̀hún àná. Ẹ̀kẹ́ládé hàn àrẹ̀mọ kan ṣoṣo ọba tí ń jẹ́ Ògìṣó Òwodò rúbọ. Ògìṣó Òwodò fa àrẹ̀mọ rẹ̀ lé akọ́dà tí ń jẹ́ Ọ̀ká Òdí Ọ̀wà ńlọ́wọ́ fún pípa. Ọ̀ká Òdí Ọ̀wà ńlọ́wọ́ ṣàwárí wípé ìtàndí ọmọ aráyé búburú ni wọ́n fi tan fájẹ. Ọba ní kí Ẹ̀kẹ́ládé hàn ó mórílé gbó kó na pápá bora. Igbó ni wọ́n ló gbàdélé Ifẹ̀. Wọ́n ló yí kọ padà ó ń jẹ́ Ìmàdodo wà. Gbogbo ìtàn wọn ló ń fàríyànjiyàn láàrin àwọn ọ̀jọ̀gbọ́n ńláńlá. Ìdí ni wípé ọba Benin kì í ṣe akọ̀tàn. Ọ̀rẹ́kù ni gbogbo ìtàn wọn dálé lórí. Ọlọ́run ọba nìkan ló tó sádi lọ́jọ́ gbogbo. Òun ni Ọ̀rẹ́kù tó ju gbogbo Ọ̀rẹ́kù lọ. Òun lọ́ba tó kọ gbogbo ìtàn àgbáyé. Bọ́jẹ́ dúdú bọ́jẹ́ funfun lọ́wọ́ rẹ̀ ló wà. Ọmọlúwàbí lórúkọ ọ̀ràn wa. Nígbà wáṣẹ̀ nígbà ayé àwọn bàbá wa káwọn òyìnbó Pòtogí ó tó dé. Olùkùnmi ni wọ́n ń pè wá tẹ́lẹ̀ rí. Èyí tó túmọ̀ sí wípé ọ̀rẹ́ mi ẹni tí mo lè finú tán. Àwọn àṣàyàn ọ̀rọ̀ yìí jẹyọ nínú èdè Ṣẹ̀kírì. Ìjẹ̀bú ohun Ifẹ̀ òye lágbo. Ẹ̀yin ẹ ṣèwádìí ìtàn tó bá ṣe pé rọ́ ni mo pa kẹ́ ẹ já mi. Àwọn ọmọ Odùduwà ń bẹ ní Dàhọ̀mì, wọ́n ń bẹ ní Tógò, wọ́n pọ̀ ní Ṣàkété. Ànàgó ni wọ́n ń pè wọ́n. Bẹ́ẹ̀ bá dé Brazil, Olùkùnmi ni wọ́n ń jẹ́ ní tiwọn. Bí wọ́n ti ń bẹ ní Haiti, wọ́n pọ̀ ní Cuba. Lùkùnmí ni wọ́n ń jẹ́. Tá a mú jáde láti inú èdè wa tí ń jẹ́ Olùkùnmi. Ilẹ̀ wa ń bí náà ni gbogbo wọn ti lọ. Oko ẹrú àwọn òyìnbó ló sọ mọ́nù sájò. Lílọ tí wọ́n ń lọ, gbogbo ohun tí wọ́n ń ṣe nílẹ̀ yìí ni wọ́n kó dání. Wọ́n ń jó bàtà fún Ṣàngó, wọ́n ń pa bìfọ́sùn. Bí wọ́n ti ń bọ Ògún ni wọ́n ń bọ ya. Òrìṣà làwọn ń pòrìṣà.
Ṣàngó ni wọ́n ń polúkòṣó arábàmbí ọkọ ya. Ọ̀ṣun làwọn ń pọ̀ṣun ní tiwọn. Kì í ṣe wípé mo fi ń kórìín ìfòrìṣà, mo lò ó gẹ́gẹ́ bí àpẹẹrẹ kó lè yé wa wípé ibi gangan ni gbogbo wọn ti lọ ni. Wọn kì í ṣe Yorùbá kí wọ́n tó kú ònílé. Òyìnbó kó wọn lẹ́rú lọ. Orúkọ Yorùbá tí wọ́n sọ àwọn tó kù nílé. Okùn okùn ẹrú ló túmọ̀ sí. Wọ́n fún mọ́ wọn lọ́rùn dán ipá pin. Orúkọ Yorùbá tí wọ́n sọ wá, wọ́n fẹ́ mú wa yapa síra wa díẹ̀ bíntín kọ́. Ẹ̀yin ẹ wo ìwé ìròyìn tó kọ́kọ́ jáde ní èdè tiwantiwa. Ìwé ìròyìn Ẹ̀gbá àti Yorùbá ní jẹ́. Orúkọ Yorùbá tí wọ́n sọ wá, okùn okùn ẹrú ni. Ẹ jẹ́ ká bá okùn náà kúrò lọ́rùn. Ẹ̀yin ọ̀gbọ́ orin bàbá wa Ògúndé tí wọ́n kọ níjọ́sí, tí wọ́n sọ wípé Yorùbá sọra wọn di báàlù táráyé ń gbá. Bẹ́ẹ̀ bá rántí ọ̀rọ̀ àgbà akéwì kan tí wọ́n sọ nínú àwo wọn kan tí wọ́n ṣe níjọ́sí wípé ọ̀rọ̀ ọmọ Yorùbá wá dàbí ẹyin tá a kó sórí àtẹ tí ń yí kiri. Kẹ́yìn ó tó yí bọ́, ẹ jẹ́ ká bọ́ orúkọ Yorùbá kúrò lọ́rùn. Àjàgà ńlá ni ẹ jẹ́ ká bọ́ kúrò nínú àyànmọ́ wa. Káyé ó lè tura fún wa. Kájọ ọmọlúwàbí òdodo. Ọmọlúwàbí lórúkọ májẹ̀mú òdodo tó lè mú ìtẹ̀síwájú bá gbogbo wa pátákó. Bẹ́ẹ̀ bá ráwọn ẹni ẹ̀mí ẹbí wọn, ọmọlúwàbí lolúwa àmìyàn. Ọmọlúwàbí lórúkọ ìran wa. Ẹ jẹ́ ká tún sáré lọ sí àábì kan. Káwo bí wọ́n ti sorí ìtàn ọmọ Odùduwà kodò níbẹ̀. Wọ́n ní Mọ́kà ní bàbá wa ti ṣẹ́yọ. Àṣé ọ̀rọ̀ pátápátá lọ́jẹ́. Mo ti ẹ̀dí ìtàn wò, mo ti bomi ọgbọ́n mu. Bí ọ̀bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú, babaláwo kì í já múṣà. Wọ́n ní láti ìlú Mọ́kà l'Odùduwà ti wá sílé Ifẹ̀. Wọ́n lọ́mọ ọba ìlú Mọ́kà tí ń jẹ́ Lámúrúdù ni. Wọ́n ní òun sá wá sẹ́yìn odi nítorí ẹ̀sìn ìbọ̀rìṣà tó ra wọlé. Reverend Samuel Johnson ti lòdì sí ìtàn yìí pátápátá nínú ìwé rẹ̀ kan tó kọ wípé Odùduwà kì í ṣe ọmọ ìlú Arabia, kò sì lè jẹ́ Mẹ́kà. Ìdí ni wípé ọ̀rọ̀ yìí ò jẹyọ nínú ìwé ìtàn àwọn ọba Mọ́kà láti bẹ̀rẹ̀ títí dórí. Ká jẹ́ kó yé wa irú ọ̀rọ̀ tó ṣe pàtàkì yìí. Bó bá ṣe pé ìlú Mọ́kà la ti wá ní tó tún jẹ́ ilé ọba, ìbá ti jẹyọ nínú ìwé àwọn olùkọ̀tàn Mọ́kà. Ó dá mi lójú gbangba kò fìgbà kankan jẹyọ nínú ìtàn wọn. Ọpẹ́ tí wọ́n ti ń kó wa lùpọ̀ bọ́ọ̀bọ̀. Dájúdájú àkókò dáǹdè ló tó ńlọ́jẹ́ kírú wa máa tàn dí ìtàn Yorùbá yẹ́bẹ́yẹ́bẹ́. Ká jẹ́ kó yé wa èmi kì í ṣakéwì òṣèlú. Ẹ lọ tẹ́tí gbọ́ gbogbo orin tí mo ti ń kọ. Èmi kì í bá wọn bú ìjọba. Ìran ọmọlúwàbí ni mo ti wá. Èmi kì í yájú sẹ́ni tá a bá pè lágbà. Apá òkè Egypt kan tí wọ́n ń pè ní Nubia gangan nìran ọmọlúwàbí tí í ṣe ọmọ Odùduwà ti ṣẹ̀ wá. Ogun ló tú wọn ká kí wọ́n tó lọ kúrò ní Íjíbítì ní jọ́síjọ́sí. Ogun àwọn Arab àti Egypt tó gbóná jẹjẹ bíi kí ńlá. Ìgbà tí wọ́n wà ní Egypt, àwọn ń ṣẹ̀sìn tiwọn gẹ́gẹ́ bó ti ṣe yé wọn lọ́nà ti Kìrìsìtẹ́nì tó lòdì sí tàwọn Arab pátápátá. Ìdí ni wípé àwọn ń tẹ̀lé àlùfáà kan tí wọ́n ń pè ní àsárá. Ànàsárá lorúkọ táwọn Arab ń pè Kìrìsìtẹ́nì lásìkò òun. Èyí tó túmọ̀ sí wípé àwọn olùtẹ̀lé Násárẹ́nì. Ẹ̀sìn Kìrìsìtẹ́nì ló gbalẹ̀ kan ní gbogbo Íjíbítì lásìkò tí mò ń wí, tí wọ́n ń pè ní Coptic Church, tá a mú jáde láti inú èdè Gíríkì kan tí wọ́n ń pè ní Aegyptus. Aegyptus la mú jáde láti inú ọ̀rọ̀ kan tí ń jẹ́ Ikaptas. Àwọn Kìrìsìtẹ́nì láti Íjíbítì ni wọ́n ń pè báwọn. Orí ẹ̀kọ́ St. Mark làwọn dúró lé lórí. Ọ̀kan pàtàkì nínú àwọn oníhìnrere mẹ́rin tó wà nínú ìwé mímọ́. St. Mark ló mú ìrere wá sí Egypt lásìkò ìjọba Roman Emperor Nero ní 1st century, ọdún 12 lẹ́yìn ìgbàsókè Olúwa wa. Ní 200 AD, èdè Coptic Church ni wọ́n fi ń bára wọn sọ̀rọ̀ lásìkò ohun ìtọpinpin ìtàn ní mọ́kà débẹ̀. Àṣà Kírísítẹ́nì gangan làṣà ti wá láti ìpilẹ̀ṣẹ̀. Ìdààmú ogun ẹ̀sìn àwọn ará Árábù ló kó wá sí Ọ̀yọ́. Wọ́n fẹ́ fi tipátipá mú wa gbọ́ tiwọn. Ká jẹ́ kó yé wa bí Haúsá ti ń gbárùkù ti ẹ̀sìn Mùsùlùmí, ńlọ yẹ kí gbogbo ọmọ kóòtù òjíire kó gbárùkù ti ẹ̀sìn ìgbàgbọ́. Ash Wednesday ní jẹ́ ọjọ́rú tàbí ọjọ́ eérú. Friday ní jẹ́ ọjọ́ ẹtì tá a kan Jésù má àgbélébùú. Sátidé lọ́jọ́ àbámẹ́ta tí kálukú móríṣiríṣi àbá wá. Wọ́n ní ṣé ká kókúta yíbodi Jésù ni àbí ká kọ́ mọ ogun yíbẹ̀ ká àbí ká má wulẹ̀ ṣe yọnu ẹni tó kú ti kú ipá pin. Ọjọ́ àìkú lọ́jọ́ tólúwa mi ti dìde tó ń tagbára. Ọmọlúwàbí ló ní Jésù tẹ́ ẹ bá gbọ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀. Nínú ìgbógun sí ohun ọ̀tẹ̀ ni ló mú kí wọ́n padà sínú ẹ̀sìn ìbọ̀rìṣà ní jọ́síjọ́sí. Àmọ́ ní 1830
olúwa mi tún gbọ̀nà àrà yọ sí wa. ògo tá a ti sọnù nínú bí àníjọ́ kìíní àná, ògo ìgbàgbọ́ tún gba ìlú Abẹ́òkúta yọ sí wa. a dúpẹ́ lọ́wọ́ olúwa. ní 1843 ní Henry Townsend, òyìnbó aláwọ̀ funfun, ẹni tí William Andrew Desalu ń ṣògbìfọ̀ fún, mú ìrere wọ ìlú Abẹ́òkúta. a dúpẹ́ lọ́wọ́ olúwa. tọwọ́ tẹsẹ̀ ní Chief Sódẹ́gẹ́ fi gbà wọ́n wọlé. ìbẹ̀rẹ̀ ohun rere ńlá ni láti ìlú Abẹ́òkúta. gbogbo ọmọ Ẹ̀gbá tún kò fáyọ̀. inú bí Sátánì ó gbógun sí wọn. ní ọjọ́ kẹta oṣù kẹta ọdún 1851 àwọn Dàwọ̀mí tún gbógun dé. gbogbo ọ̀nà àrò tó èdè Ìṣàgá ní ìjà ọ̀hún tàn kálẹ̀ dé. ogun àwọn ará Dàwọ̀mí bí ogun Fílístínì lórí. wọ́n wá ń ṣe kìlọ̀kìlọ̀ fún òyìnbó ajínrere tí ń jẹ́ David Indara. ògbóǹtarìgì mísánárì nínú CMS lòún jẹ́. ìníṣàgùn àti ìṣalákẹ́ òun Chief Ògúnbọ́nà báfà akẹ́kọ̀ọ́rí. wọ́n bá sígun lọ pàdé àwọn ọlọ̀tẹ̀ ní Ṣàgá. wọ́n dá wọn lẹ́kun àgbèrè, wọ́n dá wọn lẹ́kun àfojúdi. olúwa ṣẹ́gun fún wọn lásìkò òun. bàbá mi ò sì mọ tààrà rẹ bí ìjà má bẹ̀rù. ní ọjọ́ kẹrìndínlógún oṣù karùn-ún ọdún 1851 ní David Indara mú ìrere wọ ìlú Ìbàdàn tó fi tàn dé ìlú Ìwó, Mọdákẹ́kẹ́, Ifẹ̀, Òṣogbo, Òròkì, Iléṣà. ogun Ìjàyè ló tún fẹ́ẹ́ fàdíwọ́ bíntín ní 1860. ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹta ọdún 1864 àwọn Dàwọ̀mí tún kógun wá sí ìlú Abẹ́òkúta. Abẹ́òkúta tún borí wọn. lẹ́yìn ogun afẹ́fẹ́ àlàáfíà fẹ́ sáyé. àrílẹ̀ ọjà ohun gbogbo ló mọ́ kedere. ìrere tá a mú wọ ìlú Abẹ́òkúta ó ti ń so èso ayọ̀. àwọn mísánárì ti ṣe ètò ìwòsàn ọ̀fẹ́, ìtọ́jú ọmọdé, ìtọ́jú omidan, ká tọ́jú arúgbó lọ́nà tìgbàlódé. ìlànà ẹ̀kọ́ tó mọ́yán lórí. ní 1899 jákèjádò orílẹ̀-èdè wa 8,854 ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ń bẹ, tí onígbésẹ̀ kejì sì jẹ́ 1,450. nínú gbogbo ilé ẹ̀kọ́ tí ń bẹ, ìdá 12 péré lọ́jẹ́ ìpín tó jẹ́ tìjọba. ọmọ Odùduwà ló ní ìpín tó pọ̀ jù, bẹ́ẹ̀ bá gbọ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀. ọmọlúwàbí lorúkọ ọ̀ràn wa. ọ̀kan pàtàkì nínú ọmọlúwàbí tá a lè mú ṣàpẹẹrẹ ní David Ṣópòlú Awólọ́wọ̀, ògbóǹtarìgì nínú àwọn tó kọ́kọ́ gbẹ̀sìn ìgbàgbọ́ ní jọ́síjọ́sí. ọkọ Mary Ẹfúnyẹlà tó ké mọ́ wọn nígbò mọ́lẹ̀ wípé kí wọ́n má ṣẹbọ mọ́, wípé kí wọ́n gbọ́ t'Olúwa. ọmọlúwàbí lorúkọ ọ̀ràn wa. àwa kì í ṣe Yorùbá, ẹ má pè wá ní Yorùbá mọ́. ọmọlúwàbí orúkọ rere pẹ̀lú májẹ̀mú ògo ni. ọmọ tí Olúwa bí, ọmọ tí Nóà bí. àwa ni ìran rere tí a yàn látòdì ọ̀run. ọmọlúwàbí orúkọ rere àpèjẹ́ ọmọ Oòduà. mọ̀rántí ọ̀rọ̀ àgbà akéwì kan ní jọ́síjọ́sí. wọ́n ní táwọn bá rántí pọ́mọ Yorùbá làwọn àyà wọn a sì tún já. nítorí wípé wọn kì í fẹ́ kẹ́ni tí ó gòkè láéláé. bínú bá ń bí wọn lọ́wọ́, wọn á gbàgbé pé nìkan ṣoṣo ló bí gbogbo wa. wọ́n ní inú ọmọ Yorùbá ló le. Yorùbá tí ń di Yorùbá ẹgbẹ́ ẹ̀ lẹ́sẹ̀. Yorùbá tí ń ti Yorùbá ẹgbẹ́ ẹ̀ síta kúté lójú. inú bíbí síra ẹni, ìjà ohun ọ̀tẹ̀ ṣùkú tẹ̀m̀bẹ̀lẹ̀kun. wọ́n ní nínú ọmọ Yorùbá ló wà. ọ̀rọ̀ lórí ọmọlúwàbí yíyàn ni, kò ṣeé fi tipátipá jẹ́. ìwà kó wá ni ó sọrú ẹ̀yà tó bá jẹ́. bóyá Yorùbá ni àbọ̀mọlúwàbí òdodo. ẹ wo ẹni tá a pè lásíwájú nílé Olúwa tó bá sì wà wò. wọn á ní kì í sọmọlúwàbí rárá. ọmọlúwàbí kì í ránró, ọmọlúwàbí kì í wubi. ìwà ọmọlúwàbí ni bàbá ṣúgà òní tó fi ń gbẹ́jẹ́ ọmọ rẹ̀ ní kọ̀rọ̀. bọ́mọlúwàbí bá ṣo lórí ìlú, kò ní kówó lọ ní kótó ọba. bọ́bá ń bẹ nínú ọlọ́pàá, kò ní gbowó ẹ̀yìn lójú pópó. bọ́mọlúwàbí bá ń bẹ nínú àwọn aṣòfin, wọn a máa rántí ọmọ ẹni tí wọ́n ṣe. wọn ò ní dalẹ̀ aráàlú, wọn ò ní gbowó àbẹ̀tẹ́lẹ̀. bọ́mọlúwàbí bá ń bẹ nínú ìjọba, bí wọ́n ń bẹ nínú aráàlú, wọn ò ní lòdì sí gbígbógun ti ìwà ìbàjẹ́. ká ṣe 419, ká lu jìbìtì, kò sí nínú ọmọlúwàbí òdodo. jíjẹ́ ọmọlúwàbí ni yíyí padà kúrò nínú ẹ̀ṣẹ̀. ọ̀yá ẹ jẹ́ ká gbọ́rọ̀ ìmọ̀tẹ́lẹ̀ yìí kí n tó dánu dúró. ọjọ́ ń bọ̀ ká jẹ́ kó yé wa tí gbogbo ọmọlúwàbí jákèjádò gbogbo àgbáyé pátá, tí gbogbo wa ó fohùn ṣọ̀kan fún títóbi Olúwa, tá ó sì fi àwọn àṣà wa tó jẹ́ gidi àti èdè wa gbé Olúwa lárugẹ. ọjọ́ ńlá ni tí gbogbo ọmọ Odùduwà nílé lóko lẹ́yìn odi jákèjádò gbogbo àgbáyé yóò ní àsopọ̀ kan gidi. gbogbo àwọn tí ń bẹ ní Brazil, Haiti, Cuba, Togo, Ghana, Dahomey tó fi dé Ṣàkété, London, Amẹ́ríkà,
lórúkọ ti ọmọ lórúkọ ti ẹ̀mí mímọ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹni ẹ̀mí tí wọ́n ń fojoojúmọ́ ké tantan lórí òkè olúwa. Gbogbo ọmọdé ilẹ̀ yìí, gbogbo àwọn àgbààgbà ilẹ̀ yìí, gbogbo ọkùnrin ilẹ̀ yìí, gbogbo obìnrin ilẹ̀ yìí, gbogbo wa a pa ohùn pọ̀. Gbogbo wa wá ń sọ wípé gbogbo ègún tí ń bá orúkọ Yorùbá ṣiṣẹ́ nínú ayé wa kó máa ṣí lọ. Ògo ìbùkún, ògo ìṣerere, ògo ìlọsíwájú, ògo ìṣọ̀kan fún ohun rere tí í ṣe ògo ọmọlúwàbí kó máa bà lé wa. Ǹjẹ́ ọmọlúwàbí náà rèé o? Ọ̀run mí sí i. Gbogbo ẹni tó bá ti ń bẹ lábẹ́ àṣẹ orúkọ yìí, àṣẹ ìṣerere kó máa bá wa lọ. Ògo ìṣọ̀kan wa tí wọ́n ti kó lọ kó máa padà wálé. Àásìkí wa kó máa tẹ̀ wá lọ́wọ́. Gbogbo àwọn ohun àlùmọ́ọ́nì tó yẹ ká ní lọ́jọ́ tó ti pẹ́ ṣùgbọ́n tó farasin tẹ́gùn ò jẹ́ ká rí, ọya kó máa di rírí. Ǹjẹ́ lórúkọ bàbá, lórúkọ ti ọmọ, lórúkọ ti ẹ̀mí mímọ́ ńlá kéde ìran ọmọlúwàbí fún gbogbo àgbáńlá ayé. Ọ̀run kó mí sí i. Àwọn àgbààgbà mẹ́rẹ̀ẹ̀rìnlélógún tí ń bẹ lóde ọ̀run kí wọ́n mí sí i. Àwọn ẹ̀dá alààyè mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ń bẹ níwájú ìtẹ́ Olódùmarè kí wọ́n ó mí sí i. Òṣùmàrè tó tayí ìtẹ́ Olódùmarè ká kó mí sí i. Gbogbo áńgẹ́lì òde ọ̀run kó mí sí i. Ọlọ́run ọ̀run o, bàbá mi ò sí mọ́ tara rẹ bí ìjà máa bẹ̀rù. Mí sí orúkọ ọmọlúwàbí káyé gbogbo wa ó sì yí padà kó di titun fún rere. Ọya ẹ jẹ́ ká porúkọ ọmọlúwàbí lẹ́ẹ̀mẹ́ta ká ṣe ọ̀run kóró lágbára. Ọmọlúwàbí o, ọmọlúwàbí o, ọmọlúwàbí o. Gbogbo ìbùkún tí ń bẹ nínú Àìsáyà orí 60 kó máa bá orúkọ rere yìí ṣiṣẹ́ lọ. Ọmọlúwàbí orúkọ rere àpèjẹ́ ọmọ Oòduà. A kì í mà bí wọ́n bá béèrè wípé ta ló kọrin ewì sínú àwo, wí fún wọn wípé Kúnlé ọmọ Aláàfin ọ̀run ni. Bàbá mi ní oyè àgbà, arógunjó arógunyọ̀ arógunrógbùdó jagunmólú akínílé akínlójú ogun. Bàbá mi ní oyè àgbà arìntógun tìjàtìjà arìntógun tìjàtìjà sì ní gbogbo iṣẹ́ ìsùtútù. Bàbá mi máa òun jọba ní ibùdó àwa. Bàbá mi lọ́ba àṣeyọ̀wù mọ́ ṣèbàjẹ́. Òun rìn lórí afẹ́fẹ́ lásán bọ́ bá fẹ́ arìn lórí òkun. Ọba arìndò láì farakanmi ìjòyè àgbà arìndómi ogun jìgìjìgì. Ọba amòkúmọ̀sá àmọ̀nàmọ̀nù. Ọba tó mọ̀ wá òmònúnú mímọ́ ọmọnú àṣebi ọmọ ẹni ayé burúkú ọmọ ẹni tí ń láyìn. Bàbá mi Èdùmàrè ọba ìjìnlẹ̀.